Dáre Àríyọ̀ lèmi jẹ́ tí ìnagijẹ mi a sì máa jẹ́ Àrídì. Ẹ káàbọ̀ sórí ètò ààbò ayélujára. Nínú apá tí ó lọ, a sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ìgbaniwọlé, ìyẹn tí a mọ̀ sí pásíwọ̀dù àti ìdí rẹ̀ tí ó ṣe pàtàkì. Lónìí nínú apá kẹrin yìí, a ó máa sọ̀rọ̀ nípa bí o ti lè ró ọ̀rọ̀ ìgbaniwọlé rẹ̀ ní agbára. Nínú apá kẹta ètò lórí ààbò ayélujára, a sọ wípé ọ̀rọ̀ ìgbaniwọlé jẹ́ àkójọpọ̀ lẹ́tà, nọ́mbà àti àmì tí a fi ń jẹ́rìí wípé ẹni tó wọlé sórí àkáǹtì ó jẹ́ ẹni tí ó tọ́. Gẹ́gẹ́ bí mo ti ṣàpèjúwe rẹ̀ lẹ́ẹ̀kan wípé ọ̀rọ̀ ìgbaniwọlé jẹ́ àkójọpọ̀ lẹ́tà, nọ́mbà àti àmì. Ọ̀rọ̀ ìgbaniwọlé rẹ gbọ́dọ̀ gùn. Ó gbọ́dọ̀ ní lẹ́tà ńlá nínú, lẹ́tà kékeré pẹ̀lú nọ́mbà àti àmì. Má ṣe lo orúkọ rẹ tàbí lo ọjọ́ ìbí rẹ. Bẹ́ẹ̀ kẹ́ni má ṣe lo fóònù nọ́mbà rẹ fún ọ̀rọ̀ ìgbaniwọlé rẹ. Ọ̀rọ̀ ìgbaniwọlé rẹ gbọ́dọ̀ gùn, ó sì gbọ́dọ̀ ní lẹ́tà 16 tàbí jù bẹ́ẹ̀ lọ fún àwọn àkáǹtì rẹ tí ó ṣe pàtàkì. Má ṣe lo ọ̀rọ̀ ìgbaniwọlé kan ṣoṣo fún àkáǹtì rẹ nítorí pé ó léwu. Ẹ rántí pé ọ̀rọ̀ ìgbaniwọlé ní kókó gbòógì ààbò fún yín lórí ayélujára o. Kí ó tó di apá tí ó bọ̀, Dáre Àríyọ̀ lèmi jẹ́. Ẹ máa ṣọ́ra lórí ayélujára o.